mo gba kọ́ọ̀lù látàná ni mo ti ń gba kọ́ọ̀lù lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olórí Ọ̀yọ́ Aláàfin tí wọ́n complain against ọmọ ìyá mi dáadáa Saoty Arewa. tó bá fẹ́ kí n dọ̀bálẹ̀ fún ẹ máa forí adé dọ̀bálẹ̀ fún ẹ máa wá lọlé ní gbogbo Ọ̀yọ́ bá ní àṣẹ ní nǹkan bẹ tó dìde Aláàfin Ọ̀yọ́ lè pa kúbẹ́kúbẹ́ fún àṣẹ lè ní kán bẹ̀yàn kan òdìdí Aláàfin Ọ̀yọ́ ọba tún ní àbí kí n dọ̀bálẹ̀ fún ẹni òdìdí Aláàfin Ọ̀yọ́ láti gbà ẹ̀ náà ti ní àṣẹ àfáà ní bàbá ọba. Wọ́n ló pa ìtàn kan mọ́ Ọ̀yọ́ Aláàfin tó jẹ́ insult fún ìlú Ọ̀yọ́. Wọ́n dẹ̀ ń sọ fún mi pé abẹ́tún ẹlẹ́ni sọ̀rọ̀ lórí eléyìí. Ìtàn yẹn ọmọ ìyá mi Saoty Arewa kì í salárì fẹ́yàn o, ẹni tó ní tẹríba ni, ẹni tí ò dẹ̀ kì í sí oníkan kò kí ń dà nǹkan rú, àlàáfíà ló máa ń wá. Bẹ́ẹ̀ tó ṣeéṣe kó jẹ́ pé bí wọ́n ṣe ka ìtàn yẹn fún Saoty Arewa lòun náà kà jáde. Kí ni tàn tó kà? Ó sọ níbi lẹ́kṣọ̀ kan tó ṣe nílùú Ìlọrin. Ó ní tí wọ́n bá ń sọ wípé àáfàá ní bàbá ọba, ó ní Ọ̀yọ́ Aláàfin nìtàn yẹn ti ṣẹlẹ̀. Ó ní ọba Aláàfin kẹfà sẹ́yìn tí í ṣe bàbá wa Adéníran àkọ́kọ́ Aléwólódù àkọ́kọ́ tó bá dẹ̀ ká bá mi ètò regent mọ́ á jẹ́ wípé bàbá wa Muhammadul Awwal Agogo Ọjà ìlú rìvásì. Ó ní àwọn bàbá yìí, ó ní ọba ní àáfàá kan wọ̀lú àáfàá Alálùkímbà. Kò sí nínú ìtàn Ọ̀yọ́ pé àáfàá Alálùkímbà ní impact tàbọ̀ kọjá nínú ìtàn Ọ̀yọ́. Gbogbo àwọn àáfàá tí wọ́n wá látoríṣiríṣi ìlú ló wà lákọsílẹ̀. Àáfàá Alálùkímbà ò sí ń bẹ̀. Bóyá àáfàá Alálùkímbà ti sẹ́yìn ní o, àáfàá àgbà ni wọ́n tí wọ́n hàn dáadáa. Bóyá àáfàá Alálùkímbà ti lọ́rin ní mi mọ ilé tí ìtàn yẹn gbé wá. Àwọn nígbà tí wọ́n dé Ọ̀yọ́, ọba wa pàṣẹ pé òun ò fẹ́ kí àáfàá kankan ó ṣe wáàsí mọ́, òun gbẹ́sẹ̀ lé wáàsí. Ó ní àáfàá wa kan wá jáde, àáfàá Alálùkímbà ló wá sọ fún ọba wípé wákà níjọ́ náà lọ́hùn kò tí ì di nǹkan translate sí kéwú, kò tí ì di ṣẹ́ràn. Ló wá sọ wípé kájòkó nílùú ìlú ká má ṣe náà sí a. Mo kọ́kọ́ gbọ́ wákà yẹn ní early 80 lẹ́nu bàbá Sheikh Adam Abdullah. Tóònù wákà yẹn jọ àwọn wákà bàbá wa Dòdó nílùú Ìlọrin. Kò ń ṣe wákà tàfà Alálùkímbà mi ìmọ̀ bó ṣe rìn, mi ìfẹ́ dáhùn lórí yẹn. Bẹ̀ tóònù yẹn tóònù bàbá wa Dòdó nílùú Ìlọrin ni. Kájòkó nínú ìlú ká má ṣe náà sí a. Ó dàbí kájòkó lókùnkùn. Kájòkó lókùnkùn láì tán fìtílà. Sí àrí ara mi, ẹ dákun ẹ wá gbọ́. Sí àrí ara mi, ẹ dákun ẹ wá gbọ́. Sí àrí ara mi, ẹ dákun ẹ wá gbọ́. Sùkútù náà àkàdá bìlànà sí ìyàtú. Wọ́n wá yí sí kéwú bẹ́ẹ̀ pé kájòkó nínú ìlú. Sùkútù náà àkàdá bìlànà. Ó dà gẹ́gẹ́ bí ìgbà tá a jókòó nínú òkùnkùn tá a kan fìtílà. Eléyìí tó wá bá eléyìí tí ọmọ ìyá mi dáadáa Saoty Arewa, eléyìí tó bá eléyìí tó sọ yẹn mu ní parí orin yẹn. Wọ́n tọ́lá dílé àkàdá yambagi ìyá mi rọ̀nà. Àkàdá yambagi ìyá mi rọ̀nà. Ètò túmọ̀ sí pé àkàdá yambagi ìyá mi rọ̀nà. Ìlò fi tó ìrẹ́ ọba wa. Àkàdá yambagi ìyá mi rọ̀nà. Ó pọ́síbù kìtàn yẹn ṣẹlẹ̀ nílùú mi, bẹ́ẹ̀ kì í sọ Ọ̀yọ́ Aláàfin. No, kì í sọ Ọ̀yọ́ Aláàfin. Nǹkan mẹ́fà ni màá fi proof ẹ̀. Àkọ́kọ́, mosque Central Mosque Ọ̀yọ́ Aláàfin. Gbogbo ọba tó ti jẹ lọ́yọ́ Aláàfin níjọ́ tí wọ́n ti tẹ Ọ̀yọ́ Àtìbà sílẹ̀, mùsùlùmí ni gbogbo wọn tí wọ́n jẹ́ lẹ́sìn Islam. Àwọn míì wá lè mọ mú nǹkan míì mọ́ o, but Islam wọn fi bá anybody ṣeré. Islam Aláàfin Àtìbà wá láti ìlú Ìlọrin, òun àti Islam ní ọjọ́ dé Ọ̀yọ́.
òun àti Islam ní ọjọ́ wọ Ọ̀yọ́ torí mùsùlùmí ni tẹ́ bá kàtàn Aláàfin Àtìbà wọ́n á sọ fún yín pé kéwú nílùú Ìlọrin ìtàn kéwú yẹn dẹ̀ ní í ṣe pẹ̀lú ìtàn àwọn bàbá tó bí èmi wọ́n jọ wọ Ọ̀yọ́ Aláàfin ni àwọn ni wọ́n ń kọ́ àwọn ọmọ ọba ní kéwú kò tó ibi tí wọ́n kọ́ mosque sílẹ̀ ní Central Mosque Ọ̀yọ́ agbo Fúlàní ló wà ń bẹ̀ láyé ìjọ ní early 1980 no ní early 18 something agbo Fúlàní ló wà ń bẹ̀ ibi àwọn Fúlàní ń kójọpọ̀ yẹn ibẹ̀ ni wọ́n change tí wọ́n ti ń kírun wọ́n fi gi cover abẹ̀ ńgbò ya ó di ògiri nígbà tó di ayé bàbá wa Aláàfin kẹfà sẹ́yìn yìí òun ló extend di Central Mosque òun ló rèsì ògiri ẹ̀ ó extend ẹ̀ ó tún rèsì ògiri ẹ̀ ṣerú ẹni yìí ni ó wá sọ pé òun gbẹ́sẹ̀ lé wá sí pẹ́nìkan kan gbọ́dọ̀ ṣe wá sí lọ́yọ̀ Aláàfin. That's point number 1. Point number 2 wọ́n wá sọ̀tàn yẹn pé nígbà tí àfa Alálùkí ń bà wá bẹ̀rẹ̀ sí ní ṣe wá sí ọba wa nìkan lọ gbé wá ọba wa nìkan jù sínú túbú àwọn Aláàfin mi ò ká nínú tàn pé Aláàfin kan yẹ̀yẹ́ àfa kan rí ọ̀kan ń bẹ nínú Aláàfin ọ̀kan náà àwọn bàbá wa láti ìlú Ìlọrin mo gbàgbé orúkọ wọn sìn wọ́n wá bá wọn tàbí bàbá wa kan láti Ìbàdàn mi ìrántí bóyá bàbá wa Kúbúrọ́ ni mi ìrántí tí wọ́n sọ fún ẹ pé kábíyèsí mo tẹ́ bá fẹ́ kádùúrà ó gbà tẹ́ bá lè bọ́ aṣọ tẹ́ wọ̀ sókè àdúrà ó sì gbà ó wọ́n sì yan aṣọ wọ́n sì bọ́ láti fi respect Islam torí gbogbo àwọn ọba títí ń jẹ lọ́yọ̀ọ́ mùsùlùmí ni wọ́n. now láti wá sọ pé ńgbà wọ́n wá ju àfáà yẹn sínú ọgbà ẹ̀wọ̀n àdánwò tó bá wá rí ni pé gbogbo oúnjẹ tó bá ń jẹ kò dé ara ọba mọ́ oúnjẹ yẹn ń padà lọ sí ara àfáà tí ń bẹ nínú ọgbà ẹ̀wọ̀n ara àwọn ìtàn táwọn ẹlẹ́sìn mi fi wá ṣe yẹ̀yẹ́ lélẹ́yìí o karama possible mojiza àwọn ànábì Ọlọ́run bẹ karama àwọn àfáà ń bẹ but àbá yẹn lákọsílẹ̀ kó ṣẹlẹ̀ wọ́n á padà fi wá ṣe yẹ̀yẹ́ pé ìtàn ọ̀rọ̀ là máa ń pa pé how possible ẹnìkan ń jẹun ọ̀tọ̀ lẹni tí ń yó ibo ló ti ṣẹlẹ̀ rí nígbà ayé ànábì gan ibo ló ti ṣẹlẹ̀ rí nítorí wọ́n fọ́ ìtàn yẹn lójú tó bí àwọn àgbààgbà Ọ̀yọ́ tó pè mí nítorí fọ́ lójú jù ni pé nígbà tó bá wà oúnjẹ jẹ mọ́ gbogbo oúnjẹ tó bá ń jẹ kò dára ẹ̀ ọba wa nìkan dífá fóun wọn ló ṣe àfà wọn wá gbé àfà yẹn wá ọba wa ní kó foríjì òun kódà bó bá ní kóun sí adé orí òun kóun dọ̀bálẹ̀ òun ó ṣe bẹ́ẹ̀ pé ìyẹn ló bí ìtàn àfà ní bàbá ọba wrong ọmọ ìyá mi Saoty Ọlọ́run ní báyọ̀ rẹ jẹ́ ìtàn yẹn wrong gbogbo nǹkan ni àwọn Aláàfin Ọ̀yọ́ kì í ní pé wàá dọ̀bálẹ̀ tàbí sí adé Aláàfin Ọ̀yọ́ yà kú ni o yóò prevail kóhun kún John distance tó wọ́n fi dánwò yẹn wò Aláàfin Ọ̀yọ́ wọn appreciate culture àtàdé orí wọn gan kódà kẹ́nìkan wá kọ́tàn pé wọ́n wá ní kó sí adé lórí wọ́n sí adé lórí tàbí kó wọ́n bọ́ aṣọ kóhun wá dọ̀bálẹ̀ never Aláàfin Ọ̀yọ́ kan ò ní ṣerú ẹ̀ eléyìí tí mo sọ yìí mi fi tako Saoty Arẹwà tọrọ mà yá mi dáadáa ni ó ní respect for everybody but mo ń correct ìtàn yẹn nínú gbogbo ilẹ̀ Yorùbá Ilé-Ifẹ̀ àtọ̀yọ́ wọn jọ máa ń ṣe competition ni Ọ̀yọ́ ò gbà fún Ilé-Ifẹ̀ rí Ilé-Ifẹ̀ náà ò gbà fọ́yọ́ rí èmi lo lórí ọba ìwọ lo lórí ọba wọ́n jọ rival ni olóṣèlú ló kó sí wọn láàrin tí wọ́n fi dọ̀tá wọ́n mọra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ntí sábà fa Ọ̀yọ́ sẹ́yìn ni pé tọ́ba kan bá kú kán tó pa wọn yan ọba míì wàhálà máa ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú ò máa lọ níwájú nígbà tí ìlú yẹn wà lódìdí tí ó wà lójú kan àmọ́ ń jẹ́ wọ́n bá ti yàn míì báyìí ẹ̀rọ gbogbo aeroplane ní fi ń fò lọ síwájú ni ara òrè tí ń bẹ lára Ọ̀yọ́ nìyẹn gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ pè mí lọ́yọ̀ọ́ iṣẹ́ tẹ́ rán mi mo ti jẹ́ ẹni tó wí kì í ṣẹni tí máa ń sọ̀sọ́kúsọ o ní tó kà nínú tírà ń ló wí àmọ́ bí tó ti ká yẹn kán lọ correct ẹ̀ níbẹ̀ eléyìí tó wá fa correction jù ni pé ìtàn wípé àfáà ni bàbá ọba Ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀ ìtàn ìlú Ìlọrin ilẹ̀ fẹ́ gbé sórí Ọ̀yọ́ yẹn o àfáà ni bàbá ọba ìlú Ìlọrin ló ti ṣẹlẹ̀ ìtọ́jẹ̀ fún ni pé bàbá wa Límì tí wọ́n jagun ẹ̀sìn tí wọ́n gbàlú wọn ọlá àfáà ò jẹ́ kán gbà páwọn òjọba ọmọ ni wọ́n fà kalẹ̀ fọba ló fi ń jẹ́ pé àfáà
ńlọ́fà ọmọ ẹ̀ kalẹ̀ fọ́ba àfáà ní bàbá ọba ibi ọ̀rọ̀ yẹn ti wáyé nìyẹn o kì í ṣe lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ Aláàfin àwa tá a jẹ́ àfáà lọ́yọ̀ Aláàfin ọmọ ọba ní gbogbo tiwa nílùú bòmíì ó lè jẹ́ pé àfáà ní bàbá ọba àmọ́ lọ́yọ̀ Aláàfin ọmọ ọba làwa á ṣe gbogbo ẹni tó jẹ́ àfáà nílùú Ọ̀yọ́